أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته. Abu Hurairah radiyallahu anhu ó gba ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Hadisi yìí wà nínú Sahih Bukhari. Abu Hurairah sọ yìí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ ìtàn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Israel ní ayé àtijọ́. Ànábì sọ yìí pé ẹnìkan bẹ nínú àwọn Banu Israel, ẹni yìí ó lọ bá ẹnìkan nínú àwọn èèyàn ẹ̀ wípé kó yá òun ní 1,000. ẹni wá sọ wípé ó lọ nígbà tó sọ fẹ́ ní ipò ní ìdí 1,000. ẹni wá sọ pé òun ṣe tán láti yá olówó yìí o, ṣùgbọ́n ṣé o lè fún òun tán ló lè jẹ́ ẹlẹ́rìí pé ó yáwó lọ́wọ́ mi tí òfin ní di yàn nígbà tó bá yá. ẹni tó fẹ́ yá owó ìwá sọ wípé òun ò ní ẹlẹ́rìí tóun lè fún ọjọ́ Ọlọ́run bá lọ. ó ní pé wa kafa billahi shahida, Ọlọ́run náà ti tó fẹ́lẹ́rìí fún àrìnmi àti ẹ o. ọkùnrin sí yọnú sí pé ó ti dá ẹni tó fẹ́lẹ́rìí yìí ó ní Ọlọ́run bá subhanahu wa ta'ala tó rí gbogbo nǹkan tọ́mọ ìyẹn gan ò rí, òun yọnú sí. Ọlọ́run ó tọ́ aṣọ fún pẹ́dà náà nígbà tó ti gba ẹlẹ́rìí, ó ti gbọ́ Ọlọ́run ẹlẹ́rìí, só lè fún òun ní ẹni tí ó so ní dúró gàrántọ̀. a ó ní kò sí, Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan náà ló wọ́n fi sí onídùúró. nígbà tó ti sọ lẹ́yìn fún wọn tó fẹ́ yá àyàn lówó yìí, ó nípa òun ti gbà, ó sì fún ní 1,000 tó ń fẹ́. nígbà tẹ́ni yìí lọ wọ́n ti ọjọ́ ní àfẹnukò sí àsìkò kan pé ìjọba ìlú wọn dáwó ìpadà o. ẹni tó yáwó yìí ó ti mówó lọ, àmọ́ nígbà tí àsìkò tí ó sanwó yìí tó ó sá eré lọ sí ọ̀dọ̀, ó sáré wá ọ̀nà ti jẹ́ pé yó lọ sí ìlú kejì tẹ́ni wà. ọwọ́ ọ̀nà kọ́ lọ sí ìlú kejì torí ibi tẹ́ni wà kìí ṣe ààyè kan náà lọ́jọ́ wà. ó yáwó tán ọkọ̀ sí ààyè tí ó ń gbé. nígbà tí àsìkò tí ó sanwó wá tó ọwọ́ ọ̀nà ti jẹ́ pé yó sáré lọ sí ọ̀dọ̀, yó sáré lọ sanwó ìpadà tí òfin ní dalá ìdá àbẹ̀ntí ọ̀mọ́re. ẹni yìí wọ́n wá ọ̀nà láti jẹ́ pé yó lọ sí ìlú yìí tó fẹ́ lọ, ó ní láti wọ ọkọ̀ ojú omi lọ síbẹ̀ ni. ó ní láti wọ ọkọ̀ ojú omi lọ ibẹ̀ ni, kò wá sí ọkọ̀ tí ó lọ, ó gbọ́ ọkọ̀ òsì tí ó lọ sílùú yìí. ẹni yóò sì fẹ́ kí àsìkò yìí, kò fẹ́ kí àsìkò yìí ó lọ, kò fẹ́ ká dèn tó ṣe pé ìjọba ìlú wọn san, kò fẹ́ kó yí padà. kí ló ṣe? ó bá mú igi kan, ó lu inú rẹ̀, ó wá fi 1,000 tó yá ó fi sínú igi báyìí. ó wá kọ lẹ́tà bẹ́ẹ̀ wípé owó ìbáyìí o, owó tí mo yá lọ́wọ́ rẹ, owó tí ó yá 1,000 tó yá mi ní ọjọ́ sí, òní owó ìbáyìí o, ó fi sínú ẹ̀. ó wá lọ sínú odò, ó wá tẹ́wọ́ sọ́nà pé wọ́n lọ́wọ́ bá owó yìí tí mo fi síbi igi, mo fẹ́ kọ́ lọ bá ẹni tí mo yáwó lọ́wọ́ rẹ̀ tó yá mi lówó nítorí ìwọ lọ́wọ́ bá, tí ó ní kí n mú ẹlẹ́rìí wá tàbí onídùúró, tí mo sọ pé ìrì ẹni tí ó lè ṣe ẹlẹ́rìí àbò onídùúró jù wọ́n lọ́wọ́ bá lọ, tó sì yọ́nú sí wọ́n lọ́wọ́ bá pẹ̀lú ọ̀kan ṣoṣo rẹ tó jẹ́ pé wọ́n lọ́wọ́ bá lọ jẹ́lẹ́rìí lásìkò tí mò ń yáwó náà. jẹ́ kí owó tí mo fẹ́ jù ní odò yìí jẹ́ kó lọ bá ẹni yìí báyìí. Subhanallah. ó sì ju igi sínú odò, ó sì padà. àdìsí àǹkà yìí, àdìsí inú Sahih Bukhari ni ó, kò sí àdìsí pàdìsí tí ó kò fẹsẹ̀ ní, àdìsí ọ̀fẹsẹ̀ ní ilẹ̀ tẹ́ pé ìgbọ́rọ̀ ní mẹ́ni pé òótọ́ ni. ó sì ju igi sínú odò, omi sì lọ. nígbà tó yá tó di tí ọkùnrin yìí tí ó ní owó yìí ó jáde lọ sí odò láì sọ fún subhanallah ọlọ́ọ̀bá sọ́mọ́ta lọ́ba tí máa fi nǹkan kò nǹkan ni
ẹni bá kọrí sódò òun wá igi tí yóò fi dáná lé subhanallah wọ́n bá mú igi un ó mú igi lọ wọ́n pọ̀ owó ọba mú igi ọta kílẹ̀ lẹ́yìn bó ti tú ibi owó wà mẹ́nu ó mú ọyọ owó ọkà lẹ́tà ó tó ẹ̀rú bàbá ọlọ́mọ̀ sí ọlọ́run sì san owó ẹni tí ọya owó lọ́wọ́ òun ọlọ́run sì bá san kọ̀ǹpọ́ntọ̀ náà ló fi sí lọ́jù odò ẹni yìí wọ́n pé kò rí mọ́tò lọ́jọ́ kó ju lọ́jọ́ kó gbọ́gbẹ́ pé kò fi sínú ogi kó sọ́nú odò àwọn lẹ́yìn ìgbà náà kọ́ ó padà rí ọkọ̀ ojú omi tí ó gbé lọ ọ̀n sá eré bó ti sáré bó sọ̀kalẹ̀ báyìí tí náà ti mú gí ọ́n lọ ilé bẹ́ẹ̀ lọ sáré lọ pé lẹ́mọ̀ ní àpò ọkọ̀ tó wọ́n rí ní lòun bá dé ní ìsáyẹ̀ wọ́n ti gbìyànjú kó rí mọ́tò tí ó gbé òun dé ṣáájú àsìkò yìí tó wọ́n rí pé owó tó yáwọn ní ó tún fún lówó mi pé ẹgbẹ̀rún kan tó yáwọn ní ọlọ́run ti bọ́ ọ̀sán ọlọ́run ti bọ́ ọ̀sán wọ́n ó ní àlówó nìṣẹ́ ọlọ́run ti bọ́ ọ̀sán ó ní ṣé sọ fi owó kan ránṣẹ́ sí wọn bí àwọn tó wọ́n rí ọkọ̀ tí ó gbé òun ti òun wá sí báyìí ọlọ́run ti yóò dé ọlọ́run tó torí ẹ̀ sọ tó torí ẹ̀ yọ pípò ní ọba ẹlẹ́rìí òun lọ bo ọba tí ó sì ń dúró fóun ó ti bọ́ ọ̀sánwó náà bó ti fowó owó ọ̀sọ́nu papọ̀ ọba ọlọ́ọ̀bá dúró àmọ́ ìyàtọ̀ bá kẹrì àlọ́lọ́ fọwọ́ hasbù ẹ bá bọ́ ọlọ́ọ̀bá dúró lọ́mọ tó wọn o eléyìí jẹ́ ọ̀rọ̀ àdìsí sábẹ́ ẹ̀sán tó kà fún wa tó yẹ kọ́ alẹ́ kọ́ ẹ̀kọ́ tá a rí mi àdìsí yìí ọ̀pọ̀ èèyàn ọmọ ìyá mi alákọ̀ọ́kọ́ ọ̀gá ẹ̀kọ́ tá a kọ́ rí mi ni pé kéèyàn jẹ́ tí yóò bá ọlọ́ọ̀bá dúró ibi tí ìbá fọlọ́ọ̀bá sí ni yóò bá ọlọ́run o wa idha kunta ma'a Allah kana Allahu ma'ak tó bá dúró tọ́lọ́run ọlọ́run dúró tí ọ àìdúró tọ́lọ́run ni pé àdúrà àbí ọba tí ìbáwọn nǹkan kan mọ́ kó náà máa gbókò àlìjẹ̀nù àbí kọ́ wọ́n lọ máa wẹsẹ̀ fún wọ́n lọ máa kìbọnú kòkò àbí kọ́ lọ máa de oúnjẹ pé kò lè dáa fún àbí kò lè rí sọ àbí kò lè rí kinní kan kò lè rí gbéga ìtànjẹ ní téèyàn bá dúró tọ́lọ́run tí ń tẹ́wọ́ sọ́lọ́ ọba tọ́ ọba pọ̀ lọ́ọ̀ba ni ọba rẹ wallahi ó rí pọ́lọ́ ọba máa gbàdúrà rẹ ó rí pé mo tó ṣe bó lé ọlọ́mọ sọ dí rọrùn fún ọ pa pé òní ẹ̀ ń tọ́ ọba dúró ti ṣe Allah ẹ bá bá Allah dúró ń tọ́wọ́ ní wàhálà láyé o kò ní wàhálà ju àlìkìyámọ̀ o àmọ́ tí àbọ́lọ́ ń dúró gbogbo nǹkan náà máa jẹ́ wàhálà fún ntí yóò jẹ́ wàhálà fún wàhálà náà máa jẹ́ fún nígbà pé kí ni kọ̀bọ́lọ́ ń dúró bóde bá fọ yóò pa kànáà ń ṣe òun yóò kọ́lé sílé bí ó ti máa bá yẹ wọ́n máa fi nǹkan bọ́ lọ bọ́lọ̀ ń dúró kọ́ tẹ́wọ́ sọ́nà ọba mo tọ́ pé tí máa dẹ́rù bẹ́ẹ̀ dá pé wọ́n lọ́ọ̀ba ìwọ mo bá dúró yìí lẹ́nu mi jù ọ́ lọ́ọ̀ba lọ mo jẹ́ kí n bọ́ náà payá gbogbo ohun tí ó jẹ́ ìṣòro tí mi wájú mi bá mo kú o tó bá dúró tọ́ lọ́ọ̀ba dáadáa ọlọ́mọ bí ó ti mo kú o bó lọ́ba bí ó bí ìsìn lọ́ba jẹni tẹ́wọ́ sọ́nà ọba kọ́ lọ́ bọ́ ọsán ọlọ́mọ bí ó ti bọ́ ọsán kò sí nídìí ó máa lù yẹn jìbìtì kó lè bá dá fún ọ bí n tẹ́ bá fi ìdí jìbìtì kọjọ kò lè pẹ́ kò lè lálùbáríkà kun ma'a Allah kana Allahu ma'ak ìwọ́n mọ̀ yá mi tán pàtàkì fún wọn ni pé kó sí kí ni o dúró tọ́lọ́run yakunillahu ma'ak ọlọ́ba subhanahu wa ta'ala yóò dúró sí wọn náà o kọ́lọ̀ kó sí alẹ́ tí ó dúró tí ọlọ́wọ́ bá o ilé ń jẹ́ ọ̀rọ̀ ọjà àǹfààní kẹ̀ní tí a rí kọ́nù hadith náà rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar